Ileesẹ Ọlọpa ti náwó gan gbajúmọ̀ amuludun orí ìtàkùn ayélujára tórúkọ rẹ̀ ń jẹ́ Gabriel ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Tumma látàrí ìgbésẹ̀ àwọn ọlọ́pàá lórí bí ó ṣe ń bú àwọn tó ń ṣàkóso ìjọba. Tumma ní ikọ̀ àwọn agbófinró ọlọ́pàá àgọ́ Berger nílùú Àbújá náwó gan ní dédé aago 6:30 ìrọ̀lẹ́ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kejì ọdún yìí. Gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́, lẹ́yìn tí wọ́n náwó gan tán níṣe ni wọ́n taari Tumma lọ ẹ̀ka iléeṣẹ́ agbófinró tó ń rí sí ìwà ọ̀daràn orí ìtàkùn ayélujára ti Ileesẹ Ọlọpa ilé wa. Ìfigbóró òfin gbé rẹ̀ ọ̀hún kò ṣẹ̀yìn ọ̀rọ̀ kan tó já rìnrìn lórí ìtàkùn ayélujára níbi tó ti sọ pé àwọn ọlọ́pàá ti kéde pé ẹnikẹ́ni tó bá bú àwọn alákòóso ìjọba yóò jẹ́ fífigbóró òfin gbé ní kánmọ́nkóbó. Nínú fọ́nrán fídíò náà ni Tumma ti sọ̀rọ̀ jáde pé tí ọlọ́pàá kankan bá sọ pé òun fẹ́ yẹ fóònù wò kí ẹni náà fìyà jẹ ọlọ́pàá kọ́lọ́pàá tó bá sọ bẹ́ẹ̀. Níṣe ló tún ní tó bá jẹ́ kọmíṣánná ọlọ́pàá tàbí ààrẹ Tinubu ló bá ní àwọn fẹ́ yẹ fóònù tí kìí ṣe tiwọn wò kí àwọn èèyàn lù wọ́n lálùbọ́lẹ̀ lálùbami. Ó tẹnumọ́ pé fóònù jẹ́ ohun ìní èèyàn, oníkálukú ló sì ní àǹfààní láti lo fóònù ìbáraẹnisọ̀rọ̀. Nínú fọ́nrán fídíò mìíràn ni Tumma tún ti bú ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun pé wákà your papa wákà your papa. Ó ṣọ̀ fún gbajúmọ̀ amúlùdùn orí ayélujára TikTok yìí gan ni. Lẹ́yìn náà ló tún darí ìbínú rẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, igbákejì ààrẹ Kashim Shettima, alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC Abdullahi Ganduje, ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin Godswill Akpabio àti gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú tó sì ní tí wọ́n bá tó bẹ́ẹ̀ kí wọ́n fi gbòòrò òfin gbé òun. Ó mà ṣe o. Ní báyìí ọ̀rọ̀ náà ti jájú lọ́wọ́, ó sì ti wà ní gbàgà àgọ́ Ileesẹ Ọlọpa tí wọ́n sì ní àwọn kò fààyè sílẹ̀ láti gba béèlì rẹ̀. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa.